Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o, ó ga o. Ẹ kú tẹ́tí sí wa, ẹ kú etí gbọ́. Náà ló bá ní iṣẹ́ kékeré o. Wọ́n ní kábíyèsí, ẹ mọ̀ pé ó ṣe ń làmẹ́ǹtì látàárọ̀. Wọ́n náà gbé lọ sí hospital, wọ́n lọ fún ní treatment. Ó lè gain ara ẹ̀ díẹ̀. Ó bá ní ó ti padà dé. Ó ti wá padà sí ilé lọ́sàn-án yìí. Ó ti regain ara ẹ̀. And again, wọ́n ti ń wá ìyá Nífá láti àárọ̀ pé kí ìyá Nífá gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀. Wọ́n ti kidnap Naomi. Wọ́n ní ìyá Nífá ní òun ń bọ̀. Torí gbogbo wọn tiẹ̀ ń wá ìyá Nífá. Àṣé ìyá Nífá, wọ́n náà wá ìyá Nífá títí pé wọ́n tiẹ̀ tún rí yẹn nítòsí. Kọ́ tó wá sọ wípé kọ́ tó wá kí fóònù ẹ̀ṣẹ̀ wá lọ. Wọ́n ní kó máa bọ̀ báyìí bó ṣe wá dé. Dídé tó dé náà bá ní wọ́n ti ń wá Naomi ò kó lọ drop ọmọ nílé ìwé òun ló di Ronto tó ti ń wá láti àárọ̀ pé wọ́n dẹ̀ rí mọ́tò ẹ̀, wọ́n ti gbé mọ́tò ẹ̀ wálé. Wọ́n rí wọ́n ní ìyá Nífá sọ pé wọ́n dẹ̀ ní kán lọ mú 100 million. Wọ́n ní kán lọ mú 100 million ìyẹn àwọn kidnapper kán máa fi béèlẹ̀ wọ́n máa fi gbà jáde láti ransom tán béèrè. Wọ́n ní kábíyèsí ò lè dúró sí hospital ló bá ní kó máa bọ̀ nílé kó ń wá lọ gádà ṣètò bọ́n ṣe fẹ́ lọ fún àwọn kidnappers yẹn ní owó. Wọ́n ní bó ṣe dé sí ààfin kò pẹ́ náà ní ìyá Nífá tó dé. Wọ́n wá ṣàlàyé fún ìyá Nífá. Ìyá Nífá ní ó wá fẹ́ lọ fún wọn ní 100 million nítorí kíni owó àpà. Wọ́n ní àwọn elders tó ti rí ìyá Nífá tó ti ní ìyá Nífá kó wá sọ bí ọ̀rọ̀ yìí ṣe fẹ́ rí. Inú wọn wá ń dùn pé ìyá Nífá ti dé sí palace pé àwọn máa rí solution. Báwo lọ̀rọ̀ yìí ṣe fẹ́ níyànjú ìyá Nífá? Pé ìyá Nífá sọ fún wọn pé kó má worry. Pé owó tán béèrè yẹn pé kí kábíyèsí má fún wọn. Báwọn alàgbà ṣe wá ní kó má ṣe kíni. Kí ìyá Nífá kó má fún wọn. Kán lọ pa Naomi pé wọ́n sọ pé tán bá rí owó yẹn pé padà ìwá ní kó má fún wọn. Ìyá Nífá ní sẹ́ẹ̀ kẹ́ má fún wọn ní owó yẹn. Pé bó ṣe wà yẹn pé tán bá mú ìsídà kó wọ́n àrà síbikíbi tán wà. Kára lọ sán pa gbogbo wọn bẹ̀. Pé gbogbo wọn máa kú ná pé wọ́n sì máa rí gòhè. Pé kó má fún wọn lówó yẹn. Pé and again pé Queen Naomi kedere kó máa padà wá pé kí wọ́n ní sùúrù. Wọ́n ní bí kábíyèsí ti ń gbọ̀n gidi gan. Wọ́n ní kábíyèsí gbogbo ara ẹ̀ ṣe ń gbọ̀n pípé ni. Wọ́n ní kábíyèsí ní ìyá Nífá ní kọ́kọ́ fọkàn balẹ̀ pé Naomi máa dé. Pé tó bá dẹ̀ insist tí kábíyèsí bá insist pé tó bá fún wọn lówó yẹn pé wọn ò ní lè ná owó yẹn máa waste. Pé grave inú sàárè náà ti máa ná owó yẹn. Pé kí kábíyèsí kọ́bọ̀ báyìí pé wọn ò ní san. Pé bẹ́ẹ̀ tí wọ́n máa fine ìwé wọn. Wọ́n máa mú Naomi wá padà sí ààfin. Pé tí ò bá rí bẹ́ẹ̀ kó máa mú Naomi padà wá sí ààfin. Pé tí ò bá rí bẹ́ẹ̀ pé wọ́n sọ wípé iṣẹ́ tó ń ṣe pé fake ni. Wọ́n bí gbogbo wọn ṣe rí kábíyèsí ṣe wá súnra kì. Àwọn alàgbà ní pé ìtorí ẹ̀ la ṣe ń wá ìyá Nífá látàárọ̀. Pé tó wá pẹ́ sí wà ń dé àti mọ solution sí a máa ṣe sí ọ̀rọ̀ yìí. Bí wọ́n ti ń sọ wọ́n ní bí wọ́n ti ń sọ̀rọ̀ kò pé àwọn pípù yẹn ṣáà ń disturb kábíyèsí. Owó náà dáa kó tètè máa mú bọ̀. Ibi báyìí làwọn wà. Kíní kan kábíyèsí ni wọ́n ṣe ń disturb òun nìyẹn.
pé ó ní tóun bá pé nítorí ẹ̀ ló ń ṣe force ara òun wálé kóun wá gádà owó yẹn. Bí ìyá Nífá ṣe wá ní wá sọ fún ìyá Nífá ṣe ẹ ṣáà rí i pé àwọn pípù yẹn táwọn náà ń sọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní ṣe ni ìyá Nífá ní kí kábíyèsí bá wọn kó gbé fóònù fóun máa bá wọn sọ̀rọ̀ ibi tí ó ti wá ń bá wọn sọ̀rọ̀. Ó ní kì í ṣe kábíyèsí lélẹ̀ kí lẹ fẹ́ pé òun ni pé wọ́n sọ pé ìsídà tó bá ti san owó yẹn pé wọ́n máa pa ọ̀tá Naomi tó bá tiẹ̀ waste time tó bá mú wá. Wọ́n ní kábíyèsí wọ́n ní ìyá Nífá sọ pé owó yẹn pé wọ́n ò ní fún yín lówó yẹn pé tẹ́ ẹ̀ bá release Naomi pé jẹ́ ǹsọ̀ kankan fún yín pé ṣé nọ́mbà tó ń bá ní kọ́ send owó yẹn wá fún yín ó lẹ́yìn kọ́ lẹ máa ná ó láti owó yẹn àtẹ̀yìn pé ẹ máa gbé nọ́mbì tẹ̀ wá yẹn tẹ́ ẹ̀ bá release Naomi pé tí wọ́n rẹ̀ fún yín ní owó yẹn tẹ́ bá fẹ́ gbà pé inú sàárè lẹ ti máa ná owó yẹn pé èwo lẹ fẹ́ ṣe nínú ẹ̀ kẹ́ ẹ release Naomi ló máa pè yín àbí kẹ́ lọ kán gbówó yẹn wá kẹ́ ẹ ná nínú sàárè ọ̀ tẹ́ ẹ̀ bá release Naomi ara ló máa pa yín torí ó máa send kankan wá fún yín bẹ́ẹ̀ pé tẹ́ bá ń mọ̀ ara yín kẹ́ tètè máa mú Naomi bọ̀ ní àfi wọ́n ní bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n náà panic pé wọ́n á gbà pé àwọn máa mú wá pé kíákíá òun fẹ́ rí Naomi láàfin náà. Wọ́n ní nǹkan tí option tí ìyá Nífá ya sọ fún wọn nìyẹn so ju gbogbo ẹ lọ wọ́n ní kábíyèsí ọkàn kábíyèsí balẹ̀ gbogbo àwọn ìjòyè gbogbo àwọn olóyè àwọn elders wọ́n nínú wọn dùn pé ṣé pé ìyá Nífá lè ṣe yẹn. Wọ́n ní míwàá pọ́n ti ránṣẹ́ sí gbogbo àwọn afàdúrà jagun tó ń jagun fún Naomi tó ń fàdúrà gbàdúrà tó ń jagun fún Naomi pẹ̀lú àdúrà. Wọ́n ní Pastor Jerry àti ìyá Fúnkẹ́ Adéjùmọ̀ pé wọ́n ti ránṣẹ́ sí wọn pé kó máa gbàdúrà kán release Naomi. Èmi náà sọ pé àánú ni àánú ni Naomi máa rí gbà bẹ́ẹ̀. Wọ́n ní tó bá jẹ́ ẹ̀kọ́ wọn máa ń dáríjì ewé ni ó di dandan wọ́n máa release Naomi. Wọ́n àti ìyá Nífá dé the same thing àdúrà náà the same ọ̀nà kan náà ni àdúrà fi ń gbà. Wọ́n ní nǹkan tí ìyá Nífá sọ fún gbogbo wọn nìyẹn àti kábíyèsí pé kábíyèsí ò gbọdọ̀ mú owó kankan fún anybody wọn. Wọ́n ní option pé káwọn máa retí Naomi títí wọ́n máa fi mú Naomi dé pé kán fọkàn balẹ̀ pé wà tóun ti sọ fún wọn pé ara máa san pa wọn ni tọ́ bá kọ̀ tọ́ bá mú owó yẹn wá pé ara ni wọ́n máa kú ni tọ́ bá release Naomi kan mú apọ́n máa kú ni bó ti fún wọn ní gbogbo option tó ń fi bóyá ìsídà kan mú alẹ́rọ̀ ọ̀ kan pa kan kú dànù. Wọ́n ní báwo dẹ̀ ni àfi ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn wọ́n ní ó sọ sí wọn lẹ́nu buyọ̀ sí wọ́n ní kábíyèsí wa ní ìyá Nífá ẹ ṣé àwọn tí ń retí Naomi sí so ẹni sùúrù ẹ̀yin èèyàn wa ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́dẹ̀ bá fi tó kò sí comment section tí Naomi bá ti ń dé báyìí bó bá ṣe ń lọ màá tún jẹ́ kẹ́ gbọ́ ẹ kó mọ̀ ipá kì í ṣiṣẹ́ wa láàbọ̀ a gbọ́dọ̀ ṣe ní àṣepé ni ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá share kẹ́ bá like kẹ́dẹ̀ bá fi tó kò sí comment section ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa àbọ̀ Ọlọ́run adájú láyọ̀ o.